amóhùnmáwòrán atọ́nà tẹlifíṣàn Saliu Ismaila bó ṣeré ní orúkọ tèmi ń jẹ́. Gómìnà ìlú Èkó Babátúndé Fáṣọlá ti pinnu láti fún àwọn òṣèré ANTP ní ilẹ̀ láti fi kọ́ abúlé eré wọn tí wọ́n ń pè ní Film Village sí ní ọdún 2009. A rí gbọ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yunifásitì ti ìlú wa yìí wọlé tọ̀ arábìnrin kan tí a ń pè ní Abímbọ́lá Àjàyí ọmọ sẹ́nitọ́ Àjàyí nínú yàrá rẹ̀ ní ilé ìwé náà tí wọ́n sì yìn lọ́rùn pa. Èyí ga o, kàyéfì ńlá ni pàápàá. Àwòrán ọmọdébìnrin náà ni ó wà ní ojú amóhùnmáwòrán yìí bí wọ́n ṣe pa sínú yàrá rẹ̀. Èyí mú fura lọ́wọ́ nítorí bí a ṣe mọ̀ pé bàbá rẹ̀ wà lára àwọn sẹ́nítọ̀ tí wọ́n du ipò olórí sẹ́nítọ̀, èyí ni Senate President. Sinimá tí a ti ń polongo fún yín láti ọjọ́ yìí, Atọ́nà, ó ti jáde o. Èyí tí arábìnrin Tòkunbọ̀ Ọ̀kẹ́ ṣe agbátẹrù rẹ̀, ẹ bá wa rà. Níyìn ni wọ́n fi àdàgbà ètò mi rọ̀ sí. Ó dìgbà. Tani ẹ́? Bímbọ́ Àjàyí. Bímbọ́ Àjàyí tèmi mọ̀ wọ́n ti pa láàárọ̀ yìí. Wo, mo fẹ́ kó sọ tòótọ́ fún mi, kó dẹ̀ má fi nǹkan kan pamọ́ fún mi, ok? Jọ̀ọ́ má bínú, máa ṣàlàyé gbogbo ẹ̀ fún ẹ láti bẹ̀rẹ̀ títí dé òpin. Ìwọ, ó parọ́ pọ̀ mọ́ sẹ́nítọ̀ ni ẹ. Ó tàn mí. Ìwọ gan ló yẹ kó máa pè lólè, ọ̀lẹ, alágàbàgebè obìnrin. 419 original. Wo, tó bá ń wá àwọn tó lè fún àwọn tó fẹ́ impersonate ní lecture, ó yẹ kó wá kanlẹ̀kùn ẹ̀. Wà fún wọn full lecture láì rí fast note kankan. Ànílé ní mansion, ilé wà l'Amẹ́ríkà, mo máa travel lọ sí kínní. Mo rò pé díọ̀tẹ̀ yìí dé airport kankan rí. Gbogbo ọ̀rọ̀ ìdẹ̀ jẹ mí ṣá. Èmi. Jọ̀ọ́ má bínú, mi ò mọ̀ pé bó ṣe máa rí nìyẹn. Èmi kò fẹ́ ní nice time fún ìgbà díẹ̀ ni. Ṣùgbọ́n ní ọjọ́ tí a kọ́kọ́ jáde ni mo ti nífẹ̀ẹ́. Nífẹ̀ẹ́ ta ni? Ìfẹ́ ta ni? Dáhùn. Àtọmọ tẹ́ ẹ bá sọ pé jàpá lọ́gbọ́n ẹ̀wẹ́, àwọn fámìlì yìí gan tí wọ́n ju ti jàpá lọ. Àlàkọ́rùn Fẹ́mi Adébáyọ̀ ó lágbára púpọ̀. Bákan náà ni ìpìlẹ̀ wa ti Tọ́pẹ́ Adébáyọ̀. Ayé ìjọsìn ni wọ́n ń fodi bí ẹni rúbọ bó ṣe wà látètè kọ́ṣe. Ó sì ń ṣẹlẹ̀ nísinsìnyí. Ṣé kó tún máa rí bẹ́ẹ̀ lọ ni? Ìpìlẹ̀ bàjẹ́, olódodo ò rí nǹkan ṣe. Ìgídá àlàyé sinimá mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó jáde lọ́wọ́ yìí nìyẹn. Lábẹ́ òǹkọ̀lá kan ṣoṣo, ìdílé Ọ̀gá Bello, Adébáyọ̀ Sàlámì, Ìjàpá, Àlàkọ́rùn àti ìpìlẹ̀ wa. Mẹ́tẹ̀ẹ̀ta ní ṣísẹ̀ntẹ̀lé lórí VCD. Marketed by Ejide Films Productions. 13 Ebimpejo Lady Jumata Eko. UB Olaide Ventures. Ní number 5 Ejide Jumata Eko ló ń distribute ẹ̀. Ẹ̀yin náà rà á kẹ́wò kẹ́gbà pé nǹkan ju nǹkan lọ. Abínibí àtàbílítì tó fi mẹ́kọ̀ọ́wé àtàlùbáríkà ni o. Wàláì ògùn Jésù àjẹ́ ń gbọ́ ó kọjá bẹ́ẹ̀. Attention. discount tẹ fún wọn yẹn ṣé kò ní affect commission tèmi. Ọlọ́run máa fún yín ní àlékún ọpọlọ láti lè máa mẹ́kùn wọn. Ọlọ́run adé máa fún mi náà ní àlékún agbára láti lè máa bá ọkùnrin ṣeré kí
kí n lè máa náwó ọpọlọ. Do your job well. Ológì ní bímọ ó bí ẹ̀hàn náà. Ọmọ tẹ́kùn bá bí ńkọ́ ẹkùn ló máa jọ. Kẹjàkẹjà kan rí tó tọwọ́ bọ ní odò tó lóun fẹ́ mọ́ electric fish jáde. Bójú ò bá rọ̀ tó bá dá tán tó abẹ́ igi ìdábọ̀rọ̀. Ọ̀rọ̀ dàbí ẹranko tó fẹ́ bá pàkó ti jẹ ni. Kò eyín ẹ̀ báyìí ó máa yọ sí i. Ìwọ ló máa sílẹ̀ sílẹ̀ kò ń ṣe ni. Wálé Hálídù Wálé àdáyà ẹni ó bá dáyé jẹ á dáyà jẹ ni. Ṣebí mi mo ní properties tí mo bá rí kó gbẹ́sẹ̀ lé. Àdàbò sẹ́fìwé tòlótòló gbogbo ẹ̀yin tẹ́ ẹlẹ́bùn lọ́lọ́kan òjọ̀kan tí ń tawọ́ tasẹ̀ níkun yín bí ìlú àgẹ̀rẹ̀. A kì í júbà àgọ̀rọ̀ sínú kú ẹ mọ́ tara ṣàṣàbọ̀ nílé ìwé J15 School of Performing Arts Ìbàdàn. Èyí tí Fẹ́mi Adébáyọ̀ ọmọ ọ̀gá Bello ṣàgbékalẹ̀ rẹ̀ o. Ó ní kí gbogbo yín wá di tẹ́ ẹ fẹ́ yàn láàyò. Script writer ni wọ́n fẹ́ jẹ́ ni àbí makeup artist, continuity, cameraman, set designer, production manager àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ lè rí fọ́ọ̀mù yìí gbà ní ọ́ní petroleum station beside Yinka Ayefẹ́lẹ́ old office Ìbàdàn tàbí kìlómítà 12 AP filling station along Lagos express road Ìbàdàn. Ẹ lè pè wá sórí ẹ̀rọ 07040670928 tàbí 08023026766. Àmọ́ wá gbọ́ o aláàtìsí ní màtìsí ara rẹ̀ ó tó gìyẹ̀rù ìgbàyàn. Ó ti di ọlọ́jà ẹ̀yẹ báyìí o kò tún fáwọn náà ti lé mọ́ lọ́ọ́yà òpópó ìkẹyìn rẹ̀ láti ojúlé dé ojúlé ọ̀dẹ̀dẹ̀ sí ọ̀dẹ̀dẹ̀ kí o sì bẹ̀rẹ̀ sí ní túfọ̀ ikú ara rẹ̀. Taniẹ. Bímbọ́ Àjàyí. Bímbọ́ Àjàyí tèmi mọ̀ wọ́n ti pa láàárọ̀ yìí. Wo mo fẹ́ kó sọ tutọ́ fún mi kó dẹ̀ má fi nǹkan kan pamọ́ fún mi, ok? Jọ̀ọ́ má bínú máa ṣàlàyé gbogbo ẹ̀ fún ẹ láti bẹ̀rẹ̀ títí dé òpin. Ìwọ ó parọ́ pọ̀ mọ́ sínítọ̀ ni ẹ ó tàn mí ìwọ gan ló yẹ kó máa pè lólè ọ̀lẹ alágàbàgebè obìnrin 419 original. Wo tó bá ń wá àwọn tó lè fún àwọn tó fẹ́ impersonate lecture ó yẹ kó wá kanlẹ̀kùn ẹ̀ wá fún wọn full lecture láì rí fast note kankan. Ànílé ní mansion ilé wà l'Amẹ́ríkà mo máa travel lọ sí kínní mo rò pé díọ̀tẹ̀ yìí dé airport kankan rí. Gbogbo ọ̀rọ̀ ìdẹ̀ jẹ mí ṣá. Èmi. Jọ̀ọ́ má bínú mi ò mọ̀ pé bó ṣe máa rí nìyẹn èmi kò fẹ́ ní nice time fún ìgbà díẹ̀ ni ṣùgbọ́n ní ọjọ́ tí a kọ́kọ́ jáde ni mo ti nífẹ̀ẹ́. Nífẹ̀ẹ́ ta ni?